Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Brother wa Taiwo Hassan tí gbogbo wa mọ̀ sí Ògògó ọmọ kúlódò, ọmọ kúlódò lódò, ọmọ kú lómi lómi. Àkàndọ̀rà kòǹkò ni mo fẹ́ sọ nípa rẹ̀, torí pé tó bá ń gbọ́ wípé ọkàn mi kú, kíní ó ń bá wa lójijì, ó bá ọ̀pọ̀lọpọ̀ wa lójijì, especially me, torí pé nínú ẹni téèyàn ò lè ro ka àìsàn sí láyé, Ògògó jẹ́ number 1. Yàtọ̀ sí àárẹ̀ tó sí lọ́dún kan lọ́hùn tí gbogbo ayé ń fẹnu kó jápìn káàkiri, bó tiẹ̀ jẹ́ pé social media ò tíì di yẹ̀yẹ́ báyìí. Kò sí tí wọ́n sọ sí Ògògó ọmọ kúlódò tán lásìkò náà. Àrùn kẹ́nẹ́ kan ló kó, ọ̀kárùn kẹ́nẹ́ kan lọ́jọ́ ọmọ rùkọ́ ọmọ gbẹ́. Kò sẹ́ni tọ́mọ̀ wípé ojú tó gún rógé, ojú tó rẹwà dáadáa hàn pé yóò tún padà bọ̀ sípò lásìkò náà lóòótọ́. Tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ gbóní jìgìjìgì yín nínú àìsàn Ògògó ní jẹ́bẹ̀. Kíní ọ̀hún kàkà kọ́ pa sí lọ́la, ó tún mọ́ kìkì ẹ̀kan sí i. Ó wá jẹ́ kìtì àìsàn jẹjẹrẹ ọ̀nà jẹjẹrẹ yìí kó bá wa lẹ́rù, kó bá wa lójijì. Taiwo Hassan, ikú kì í pẹ̀tà lójú ran. Kò sí ní tí ó ṣe ọ́, kò sí ní tí ó ṣẹ̀mí rẹ̀. Kòkò làábògùn, kòkò làrọ̀ ọ̀tá le. Ikú rẹ̀ ò tí ì yá, bọ́ bá dọ̀la yóò tún kọ̀la ni. Ẹ ń bá wa ní kó o kú, a jẹ́ pé kí wọ́n lọ rèé múlẹ̀ dé Ọlọ́run. Ojú ọ̀kan wọ̀, torí pé gbogbo ohun tó fẹ́ ṣe láyé o ò tí ì ṣe ìlàjì ń bẹ̀. Lágbára Ọlọ́run ọ̀la èyí já, ọ̀la mi pẹ̀lú ògo Ọlọ́run. Alright, nígbà tí mo rí fídíò ọmọ Ògògó tó ń sunkún lórí ìtàkùn ayélujára, àyà mi jápa. Ó wá clarify ẹ̀ pé ẹkún tó ń sun, ẹ̀bẹ̀ tó ń bẹ gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí, kìí ṣe ti kẹ́ ẹ lè dáwó fún ẹbí àwọn o, àwọn ò nílò owó o, ṣùgbọ́n àwọn nílò àdúà. Àwọn ṣe kíni, àwọn nílò àdúà àkọ́kọ́ lélẹ́yìn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nílò àwọn experts tí yóò bá wọn attend sí bàbá àwọn, torí pé sẹ́nétọ̀ nípínlẹ̀ Ògùn Bayii, ká mọ̀ pé ní kọ́mí gọ́vnọ̀, pẹ̀lú ògo Ọlọ́run bí Bayii bá ṣe gómìnà kò sí ní tó bá dì ń bẹ̀. Ọfà ìṣe gómìnà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa làwọn ará senatorial, ẹ má bínú, làwọn ará senatorial district tí ẹ jẹ̀gbádùn. Òun ìṣe sẹ́nétọ̀ tí pa wápò àjẹnú ọláìrí, ṣùgbọ́n aríbi ti ń ṣe, n ò sì campaign fún, ṣùgbọ́n lára iṣẹ́ ìlú náà lélẹ́yìí. Ó jẹ́ kó yé wọn wípé iye tí ọba ná wọn fún ìtọ́jú Ògògó, agbára Ọlọ́run ọ̀ka kò jù bá ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nípò tiẹ̀, ẹsẹ̀sẹ̀ kanlẹ̀kùn, ẹsẹ̀sẹ̀ pé, ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀, ẹsẹ̀sẹ̀ para. Pàpà síbẹ̀síbẹ̀ náà wọn ò ní gbégbésẹ̀ olóòkàn, wọ́n mọ̀ promise ni. So eléyìí ò fi wá lọ́kàn balẹ̀.
wípé ibi ire lọ̀rọ̀ ń wó sí. Àdúrà wa ni a nílò fún Ogogo Taiwo Hassan. Now, bí a ṣe wọlé wa ń pín program yẹn jọ. I need to ask for help from my daddy. He has cancer and it's really, really bad. And the hospitals are refusing to treat him. At least, please. N tó mú gẹ́ yìí jáde nìyẹn. Wọ́n láwọn ilé ìwòsàn wọn ò gbà, wọn ò tọ́jú ẹ̀. N tọ́jú pariwo tanu, ẹ dákun ẹ gbà wọn. Bó ṣe pariwo tanu, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ expert, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nífọ̀n tó lè kánná, tí wọ́n mọ àwọn dókítà tí wọ́n dá tán ni wọ́n ti pè wọ́n. Give this man a chance. Nobody wants to do anything. We're not yet asked for money. Nobody's asking for money, but please, if you know somebody that knows somebody that can help. This man has a strong will to live. You see him, you can't even know that something is wrong that bad. It's just starting to show. We didn't even know until like 3 weeks ago. So please, I'm begging you. If you know somebody that knows somebody that will be willing to treat him, anything, we're willing to try anything. Please, we're not yet to ask for money. Nobody's yet to ask for money. My big uncle has helped Yayi. He has been of great help. Like nobody even knew that he would show up for us this way. But if he's willing to do anything, but please, if you know somebody that knows somebody that will be willing to treat him, we would really appreciate it. Please, I can't watch my daddy die. I can't. Lágbára Ọlọ́run, ikú ò kì í ṣe pọ́sàn rẹ̀. Well, àkàndọ̀rọ̀ Ogogo alẹ́ àná ni mo rí fọ́nrán yìí. Hello everybody. Alẹ́ àná ni mo rí. Ó dẹ̀ jẹ́ nǹkan tó já mi láyà. Ṣùgbọ́n lónìí, ìròyìn tí mo gbọ́ tó tún fi mí lọ́kàn balẹ̀ dáadáa. Ó ní wípé wọ́n ti admit Ogogo sí hospital. Kódà mo rí fọ́nrán kan wípé wọ́n ti gbé wọ yàrá iṣẹ́ abẹ lọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, torí pé ọ̀rọ̀ orí social media lọ́pọ̀ ọgbà kò ṣeé gbàgbọ́ o. Kò ṣeé gbàgbọ́ o. Wọ́n láwọn kan kéde pé olódì rẹ̀ ti kú, baba ńlá baba wọn ló kú. Bàbá ìyá wọn ló kú, Ogogo kọ́. Torí pé gbogbo eléyìí náà yóò padà fi pìtàn ni. Alright, àkàndọ̀rọ̀ Ogogo. You know who you know. N ò ní wá lákàtí wá blab lásán. Wọ́n pariwo stage 4, stage 4, stage 4, stage 4. Ṣé stage 4 míì ní kú? Pé bí èèyàn bá ti dé stage 4 náà yóò dẹ̀ kú. Dọ̀sí mi pé kò sí ìtọ́jú rárá. Because naturally, ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun mo fẹ́ sọ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. But Ogogo mú láyà mi jọ̀rọ̀ òṣèlú lọ. Kò sígbà tá a sọ̀rọ̀ òṣèlú tá a sọ. Because àwọn àkóónú kan ń bẹ nínú ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí láyè ọ̀tọ̀ Awogede ń gbé ọ̀rọ̀ Ogogo mọ́ bá wá, ọ̀rọ̀ òṣèlú kọ́. And again, kí n máa dúpẹ́ olórí àdá tán. Ọpẹ́ olórí àdá rèrè àrè. Lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ayẹyẹ ọjọ́ òbí mi tó wáyé lónìí pẹ̀lú ògo Ọlọ́run. Àti lé lọ́dún kan láàdọ́ta. Still counting. Ọlọ́run ló mọ̀ ìgbà àti àkókò. Kọ́lọ́run ó dá wa sí. Kó jẹ́ ká gùn lẹ́mìí. Ṣùgbọ́n still náà Ọlọ́run ló mọ̀ ìgbà tẹ́mi ó bọ̀. Ẹ̀rù ọmọ bà wọ́n kan báwọn. Pé wá ti sọ̀rọ̀ dé orí ẹ̀mí.
but unfortunately whether we like it or not gbogbo ẹni tó wá sílé ayé ni ó padà lọ alákejì. Mo ti ráwọn olówó rẹpẹtẹ tí wọ́n padà kú o, odidi gọ́vnọ̀ tó jẹ́ pé bí kú bá fẹ́ gba billions of naira Akérédolú rẹ́dì láti fún. Àìmọye sẹ́nétọ̀ ló ti kú ńgbà tán jẹ́ sẹ́nétọ̀, àìmọye house of rep members, àìmọye gómìnà ló ṣe tán tí wọ́n dẹ̀ dágbére fáyé. So mo á ṣèwádìí tọ́pọ̀ pé ṣé lóòótọ́ bẹ́ẹ̀yàn bá ti dé stage 4 ṣékú náà lọ já sí. Àwọn expert sọ̀rọ̀, àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ìṣègùn òyìnbó lórí ọ̀rọ̀ àìsàn jẹjẹrẹ. God bless you sir, God bless you sir, God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí mi ní wáyé tí o. Ẹ̀yin náà ó máa ṣe lọ́pọ̀lọpọ̀, ikú ò ní dẹ́mi yín légbodò, àìsàn ò ní ṣe yín, nǹkan ò ní ṣẹ̀mí yín, kò ní ṣẹ̀mí àwọn ọmọ ìyàwó àtọkọ yín lágbára Ọlọ́run. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. I appreciate all of you. So now àwa wádìí stage 4 so túmọ̀ sí kú. Lo and behold, gbogbo àwa tẹ́rù ń bà á ṣe mistake torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ stage 4 a máa pààyàn débi pé wọ́n kàn sọ déètì tó ń tọ̀ wọ́n kú ni. Wọ́n ẹ̀gẹ́tẹ̀ kan sọ fún èèyàn pé iye ọdún báyìí ló kù tàbí iye oṣù báyìí ló kù téèyàn ó lò bó bá ti dé stage 4. Bí ṣe máa ń rí nù, ọmọ tí ń sunkún ó yé ní Yorùbá fi pé ọmọ tí ń sunkún ó yé ìyá rẹ̀ tí ń rẹ̀. Ọmọ tí ń sunkún ó yé, kì í ṣe novice. Ọmọ tí ọ̀jọ̀gbọ́n bá bí, ọ̀jọ̀gbọ́n náà ni yóò jẹ́. Ọmọ tẹ́yá bá bí ẹyá ní jọ, wọ́n jọ bàbá wọn bí ìmú wọn. Tọgbọ́n orí ti làákàyè ti wà tútù bí àdàbà, wọ́n jọ bàbá wọn. So now ọ̀rọ̀ wa ò ní pọ̀, ìwádìí ìjìnlẹ̀ la fẹ́ gbé ta. Yóò ṣe mí láǹfààní, yóò ṣẹ̀yin náà láǹfààní. Ẹ gbọ́ nǹkan tí gẹ́ẹ̀ yẹn sọ. Ẹni tó bá rójú ògògó kò ní mọ̀ pé nǹkan kan ṣe é. Ẹ understand mi? Kò ní mọ̀ pé nǹkan kan ṣe é. One little girl, bóyá last week ló bá mi sọ̀rọ̀. Ó ló ní àìsàn kan. Jẹjẹrẹ ni o, jẹjẹrẹ náà ni o. Wọ́n lọ ṣe dialysis oríṣiríṣi. Ní wọ́n sọ pé bóun bá tètè bójútó, kò tí ì tó nǹkan tí òun lè kó payà bára òun sí. Ṣùgbọ́n àwọn oògùn tó wọ́n máa lò lélẹ̀. Àyà mi tó jápa pé tẹ́lẹ̀ rí Ọlọ́run Ọba mi kẹ́mi ó dá mi dáadáa. Why? I don't complain about money. Even kí n má ní 10,000 naira lọ́wọ́, I don't always complain about money. I always thank God pé ìwọ Ọlọ́run ó fàìsàn kún, má fàìsàn kún fún mi. Ìwọ Ọlọ́run ó fàìsàn kún, má fàìsàn kún fún ọmọ, má fàìsàn kún fáya. Ẹni tí ó kàn mí má jẹ́ ó kàn wọ́n. My lovely brothers and sisters, aláìsàn gangan kọ́ ní ṣàìsàn o. Ẹni tí ń tọ́jú aláìsàn láláìsàn, ẹni tí ń sáré káàkiri, tó ń ṣe test káàkiri. Bí èèyàn bá dé hospital, ó mọ̀ pé wọ́n ṣe test ìtọ̀, wọ́n ṣe test ìtọ̀, wọ́n ṣe test ìgbọ̀nsẹ̀. Àyẹ̀wò ẹ̀jẹ̀ nìkan lẹ́lòmíì rò pé wọ́n ń ṣe. Oríṣiríṣi àyẹ̀wò ni wọ́n máa ń ṣe. So ti dé usage rèé. Tó máa gun lift lókè, tó máa gun lift bọ̀.
tó máa gun step hospital mi lókè tó máa gun step bọ̀ tí wọ́n ó tò síbi tán ti fẹ́ sanwó fún test. àwọn náà ni ó jáde wá ń tá láìsàn ó jẹ lọ bó bá já láìsàn tí ò lè dìde tó gbọ̀nsẹ̀ sórí ibi tó sùn sí àwọn náà ni ó lọ fọ̀ ọ́. mo fi ní ẹni tí ọkàn yẹn kọ́ lọ́mọdé ọkàn wọn kọ́ lọ́mọdé arógun àìsàn. bó o bá ti ń jẹun ìbáà jẹ́ ẹ̀kan ló ń rí jẹ ìbáà jẹ́ ẹ̀mejì ló ń rí jẹ stop complaining keep thanking God. majority wọn ò kí ń dúpẹ́ tó o bá dé hospital ló tó dúpẹ́. Taiwo Hassan Ogogo ọmọ kúlódò very handsome man. irú wọn gangan lóbìnrin náà máa ń sọ pé ẹni obìnrin kò lọ́nà tó gbárí mú pé bẹ́ẹ̀ yí ọ̀jọ̀pọ̀ ẹni kó jálè ẹni. mo rántí ìgbà mo wà ní Ṣàngó lady kan Rúkà lórúkọ rẹ̀. lọ́dún náà lọ́wọ́ orí péjú èmi àtògògó wọn ní abẹ́fẹ́ mọ yẹn o wàláì kọ́mọ̀ fẹ́mi kọ́kàn báùnsùn lásán. ẹ̀rí rọ́ ẹ̀rí àtẹ̀lógògó lọ kú tọnu àwọn obìnrin wá Yínká Quadri mẹ́bẹ̀ o kò sẹ́ni ọ̀dọ́dọ̀ bọ̀dá Yínká Ògògó wọn ń sùn ràn yìí bọ́ọ̀ tí ẹ̀ bá mi sùn tọ́ọ̀bọ̀ mi lábẹ́. àwa náà wá lọ́dún náà lọ àwa náà wá wò pé sáwa náà wálé ayé báyìí sáwa náà ti ráyé wá báyìí ká tó gbóúnjẹ dọ́dọ̀ wọn kúlà ó ti lọ bí ẹrẹbẹ. ìwọ náà lọ wá sórí tèmi náà lápè sìn mo yà bàrà bẹ̀ ni o kó lè mọ how big Ogogo is. èmi sọ̀rọ̀ ya 2001 or so kò jù bá ń lọ 2001 or 2002 lọ́dún tí mo ń sọ ìyá Rainbow ló sì kẹta wọn lọ́dún náà lọ àwọn ni star tá a kó rìnrìn àjò tá a fi ń ṣe stage play káàkiri a lọ Kútọ̀nù a lọ Togo a ṣe nǹkan kan. Ogogo is a very cool man star ni o ṣùgbọ́n kì í ṣe bíi star àwọn star kan wà tó máa categorize ara wọn gbéra wọn ga he jokes he play with anybody. irú wọn jẹ́ àwọn tí wọ́n máa fáwa náà ń retí pé lo and behold fọ́tò Ogogo ni mo tà tí mo kó Kútọ̀nù n ò rówó mọ́tò. èmi sì gbé kámẹ́rà lọ as a photographer mo ya Yínká Quadri mo ya mọ̀mọ́ Rainbow mo ya èmi náà bá wọn ya fọ́tò mo lọ print ẹ̀ ní mo tà ń lé bọ́ọ̀lù tí mi ro mọ́tò padà wá Nàìjíríà. so Ogogo ọ̀nì nǹkan wàá ṣe ní wàá rí ní nǹkan wàá bíjú kúò ẹ̀rí ọkàn ò ní jẹ́ n ò súnmọ́ o rárá àti rárá o èmi gan mo invite wọn o àwọn tá a jọ kéré jọ ni o àwọn tó dàgbà jà wá lọ àwọn tó mọ̀yàn jà wá lọ àwọn ló invite wọn láyé ìgbà náà èlò lásán fún wọn 120,000 àwọn mẹ́tẹ̀ẹ̀ta 40,000 naira ẹnìkọ̀ọ̀kan fún gbogbo tọ́ yẹn o 120,000 ọmọ iye tí 40,000 jẹ́ láyé ìgbà náà ni. so ń bọ̀ ni mo ń lọ òun ni wípé irú Ogogo kọ́ lèyìn ó fi ọkàn sí pé nǹkan gbọ́dọ̀ ṣe kò sẹ́ńtì nǹkan gbọ́dọ̀ ṣe o ẹ mọ́ sì mí gbọ́ o but that man is too useful kò sẹ́ńtì ó wà useful ẹ foríjì mi o ẹ̀yin bàbá àti màmá mi understand nǹkan tí mò ń sọ. ó ti face a lot of things nínú ìrìn àjò ayé Ogogo face a lot o mo tún fẹ́ lè sọ wípé mi ò rírú ẹ̀ rí tó bá jẹ́ mi mọ rẹwà bí Ogogo èyàn ò dò pẹ́tẹ́ o èmi ọmọ bí èèyàn ṣe parọ́ ń tèmi o Ogogo wà nínú àwọn ọkùnrin tó decent láyé tó Ogogo bá ṣèṣì lálẹ́ ni bọ̀ tó bá jẹ́ lòmíì ni òun girlfriend ẹ̀ ọ̀pọ̀ gan gidi side chicks ọ̀pọ̀ àlè ọ̀pọ̀ rẹpẹtẹ sáwọn tí ń fowó wá ni very very loyal sí marriage ẹ̀
ńbẹ̀ yẹn kọ́ là ń lọ. bọ̀ kò sí bá ṣe sọ̀rọ̀ ifá tà ní tá sọ̀rọ̀ fátìmọ́ tà ní yọ ifá kò ń bẹ̀. ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹ̀kún ní bá kan wá nǹkan kan ní sátọ́kù fún nǹkan kan ní wá lọ láìsàn jẹjẹrẹ. àwa wá ń bẹ lọ́hùn kọ́lọ́hún owó ọlá bí ṣe ń ràn àrùn tí ọ̀sá ni tọ́mọ bí ṣe ń ràn án bí ṣe ń rọ̀jò tí ọ̀sẹ́ni tọ́mọ bó ṣe gbómi ságbede méje ayé àtọ̀run bó ṣe dá afẹ́fẹ́ tí ọ̀sẹ́ni tó rí díẹ̀ bó ṣe dá òkun tí ọ̀sẹ́ni tó rí díẹ̀ bọ́lọ̀ ń ọba mi ṣe mú òṣùpá jáde tí ọ̀sẹ́ni tó ti mọ ibi tó ti ta jáde bí iṣu kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá a dáwọ́lé Alhaji Taiwo Hassan Ogogo gbogbo tí wọ́n bá lò fún pátá kó bá a láàmú gbogbo tí wọ́n bá ṣe pẹ̀lú ẹ̀ kó lọ nílànà kó lọ wọ́ọ́rọ́wọ́ kọ́lọ̀ wọn fọwọ́ sí kọ́lọ̀ wọn dáwọ́lé. lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa stage 4 tá à ń sọ yìí ẹ̀já sáré múra wa rìn pápápá ni kí n sì kú òun bíi ṣùgbọ́n mo fẹ́ ká mú nǹkan àmúrelé yóò ṣe yín láǹfààní yóò ṣe mí gangan láǹfààní mi tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tí mo fẹ́ ká yìí ó wà very very important to me n tí mo bá dọ́dí ọ̀rọ̀ Ògògó ni wípé we all look healthy lójú tẹ́lómi bá lọ ṣe test nínú wa yóò gbé ìrònú tí ó bá gbogbo alójú wa rẹwà báyìí o Awíkonko lójú ẹ̀ rẹwà báyìí o bẹ́lómi bá lọ ṣe test nínú wa tán bá sọ ohun tí ń ṣe fún ó lè má ní fọkànbalẹ̀ mọ́ torí pé àìsàn tán pè láìsàn kò gbóògùn gan kọ́ ní ń pààyàn ìbẹ̀rù àti páyà rẹ̀ ní ràn yàn sọ́run àsàn pé ha mo ti ní kinní ni ó pààyàn dànù because àìsàn tán ní ògbóògùn wọ́n ti maintain ẹ náà ni mo bá dórí stage 4 tí wọ́n ń sọ yìí wọ́n ti maintain ẹ alright ẹ̀já lọ mo béèrè wípé ǹjẹ́ Ògògó lè rúlà can someone survive stage 4 jẹjẹrẹ torí ìtàkùn bíi tá a wà here are things veteran Nollywood actor Taiwo Hassan popularly known as Ogogo was confirmed to be battling stage 4 àìsàn jẹjẹrẹ on Monday pẹ̀pọ̀ ẹ̀sẹ̀ bá wa lójijì ni. Now his 2 daughters Lima and Kira Taiwo made separate emotional appeals on Instagram urging Nigerians, well-wishers and medical professionals with experience in cancer treatment to help save their father. tó bá ṣe mí náà ńkọ́ ń dìde because afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn ẹni tí ń bẹ ní sẹ́ẹ̀lì kọ́ ni ó bẹ́ẹ̀lì ààrẹ no matter how rich you are you can't bail yourself. So now, in a video posted on her Instagram page, Lima said the actor's condition had deteriorated and that hospitals had refused to treat him. Now, Taiwo, who struggled to hold back tears throughout the video, appealed to Nigerians and well-wishers to help her family find a hospital or medical personnel willing to treat her father, insisting that the family was not soliciting funds. Tọrọ owó, béèrè fowó. Ṣùgbọ́n tẹ́ bá mọ̀yàn tó mọ̀yàn. Àwọn èèyàn tí wọ́n ṣe tán láti tọ́jú bàbá wa, ẹ direct wọn sí wa. So, what is stage 4 cancer? Kí là ń pè ní stage 4 cancer gangan? But how do they know it's stage 4? Dialysis ni wọ́n lọ ṣe test ni àyẹ̀wò ló gbé jáde bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé n tó mú yáyì gbọ́ n tó mọ jáde sórí ìtàkùn ayélujára wọ́n ti manage ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti dé hospital wọ́n ti lọ ṣe test oríṣiríṣi. Kò sẹ́ni tí ọkàn déédéé jáde wípé stage 4 ló dé o.
so nínú àyẹ̀wò ni wọ́n ti jẹ́ kó yí wọn pé stage 4 ló dé o. nípa àwọn tí ń ṣe test ọ̀tọ̀ àwọn dókítà ọ̀tọ̀ wọ́n bá fẹ́ tọ́jú èèyàn lọ hospital àwọn dókítà ni ó refer yín síbi tẹ́ ti ṣe test. èsì test lẹ́mù wá bá wọn ni wọ́n mọ̀ tí ń ṣe ibi tí wọ́n tọwọ́ bọ̀. Alright, what is stage 4 cancer? According to Binatra, a cancer news platform, stage 4 cancer is serious, but it is not the harbinger of death it once was. Ìdájọ́ ọkú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́, ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kí ló dé tí ò fi rí bẹ́ẹ̀ mọ́ ni pé àwọn èbó òsàsùnnára bíi tiwa, àsùnná kọ́kọ́ làwa ń sùn. Èmi ò rí bí tí ìran káàró òjìrè ti ń grow sí. Òwe lásán táwọn baba ńlá baba wa fi ilẹ̀ láti ń lòdì sí i àwa gangan ọ̀wákùn we are too lazy. Àkànlò èdè tí wọ́n fi ilẹ̀ náà la sì ń lò àárí kankan kún egbòogi tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà la sì mọ̀ dé sí i àtúmọ̀ gbogbo ẹ̀ tán mọ́ gan mọ́. So we are too lazy. Ṣùgbọ́n àwọn òyìnbó day in day out ni wọ́n ń ṣèwádìí sí. Wọ́n ó gbé oríṣiríṣi fóònù jáde. Ọdọọdún ni wọ́n ń rì ní mọ́tò. Ẹ kàn máa pé iye akínní kan. Bó bá fẹ́ ra mọ́tò nísìnyí, wọ́n á ní model wo Benz kìíní Benz 250. Ok, iye àwo. Ntòkù tẹ́ béèrè nu. Tọdún wo? Ọdún tuntun máa ń grade ju eléyìí tó ti kọjá lọ. Wọ́n á ṣe nǹkan tó yàtọ̀ ń bẹ̀ ní sá. Tẹ́ẹ̀fì mọ̀ pé kì í ṣe ti 2007 náà lè ra 2008 ti 2009 yàtọ̀ sí 2008 ti 2010 yàtọ̀ sí 2009. Why any cancer diagnosis is devastating, the term stage 4 seems to have its own terrible weight like a stone which is carried around by patients and their families. But stage 4 and terminal are not the same. Nǹkan pè ní stage 4 o ó ní ẹrù ńlá o kì í ṣẹni tó ní nìkan ní ọmọ rù káàkiri o àtàwọn ẹbí ẹ̀ ni kọlọmọ fòrò wa. Stage 4 cancer is indeed the most severe form of disease, but this does not give credit to the incredible advancements made in cancer medicine nearly every day ni wọ́n ń gbá research sí ni wọ́n ń wójútùú sí. Mo ti rẹ́ èèyàn tó jáde tó pé àìsàn kò gbóògùn tẹ́ ń sọ yìí òun wọ́n tọ́jú ẹ̀ ẹ má sì fóun lówó wọ́n tó kọ́kọ́ tọ́jú ń tọ̀ ń sàn náà lóríṣiríṣi. Àwọn òyìnbó ọ̀fẹ́ nǹkan tí yóò máa pa wọ́n lára jùjùjù wọ́n á wọ́nà àbáyọ sí wọ́n ń gbá research lórí àìsàn jẹjẹrẹ. So what does it mean to be diagnosed with stage 4 cancer? Fún dáàdì mi tán bèrè lẹ́ẹ̀kan pé bóun náà ṣe mọ̀ pé stage 4 ni wọ́n diagnose ni. So cancer is a disease in which abnormal cells grow uncontrollably. Iná fi ń pè ní jẹjẹrẹ. Kíní ọ̀hún wọ́n máa rìn káàkiri ṣùgbọ́n ẹ̀dọ̀ ló wọ́n máa jẹ. Ntọ́ bá sì jẹ́nu ọyàn ló ń fẹ́ dúró sí ọyàn ni ó máa jẹ. Ntí bá ń jẹ nǹkan yóò dá ojú àpá síbẹ̀ ó túmọ̀ sí pé yóò dé gbóòórùn ẹ̀. Jẹjẹrẹ ká ló bù jẹ hàì ọgbàánu dúró eléyìí ń da ṣùgbọ́n tí ó máa jẹ tí ó fi jẹ́lú àrè pa. So grow uncontrollably. The more a cancer grows, the more harmful it becomes. Yóò máa dàgbà nú ẹ̀ yóò máa jẹ lọ. Wọ́n fi ń pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Ìyẹn ni cancer of the lungs. Mr. Tunde Okolimi ní wáyé tí God bless you sir. Ìyẹn náà fi ń pè ní cancer of the lungs. Àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Okay, now the more harmful it becomes. Simply put, the cancer staging system can be thought of as describing how much a person's cancer has grown. Cancer is stage 1
through 4 based on the tumor size, growth into adjacent tissues, and spread to other organs. n tán pè ní jẹjẹrẹ lo and behold kọ́lọ́ mọ́ fi kankan náà ṣe wá o. àwọn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́ nínú àánú ẹ̀ mú ọ̀nà àbáyọ wá tá a fi tọ́jú wọn. kì í ṣe Taiwo Hassan nìkan o, gbogbo àwọn tó wà ní pòsíṣàn yẹn lónìí ni mo fi sọ́njọ́ òní pé àwọn gómìnà wa, àwọn sẹ́nẹ́tọ̀, àwọn house of rep, one way or the other Ọlọ́run ti bless wọn lọ́nà kan. ẹjọ́ ọjà sọ pé ń kówó jẹ tàbí wọ́n kàn ń pínwó wa, no, Ọlọ́run ti bless wọn lọ́nà kan. ẹ jẹ́ kí wọ́n take care upon themselves. àwọn èèyàn tó ní àìsàn ọkàn, àìsàn jẹjẹrẹ, káwọn gómìnà wa, former governors, former president, kí wọ́n máa ní nǹkan tí wọ́n máa ṣe fún wọn lóṣooṣù lọ́dọọdún fún ìtọ́jú wọn, because people cannot afford it. owó tẹ́ kò nú ilé, tẹ́ kò báńkì, tẹ́nìkan kò ní ná, ẹ fi save lives. Use that money to save many lives. tó bá jọ lókè òkun ni àwọn eléyìí ó ti yọ owó lẹ́nu gbogbo ogún ìbí wọn, gbogbo ìní wọn, pé eléyìí o àwọn èèyàn tó bá ní jẹjẹrẹ ọkàn, àwọn èèyàn tó ní heart problem, wọ́n máa lọ sí hospital, wọ́n á ní àwọn fẹ́ tọ́jú wọn. Senator Iyola Omisore every blessed Christmas, lásìkò Christmas ní máa ń lọ sí hospital, yóò wà àwọn tí ò rówó san, yóò san ẹ̀ ló sà. kò yẹ kó dìgbà Christmas nìkan. bó bá jọ 100 lè máa ṣe ní Christmas, ẹ ṣe ní 10 lóṣooṣù. because àwọn tẹ́yẹ̀sẹ̀ lọ bá ń Christmas yẹn tí wọ́n ti lo oṣù 10, oṣù 12 lọ hospital, tó wọn ó tún ti increase sí, ẹ ti rescue wọn earlier. so pápápá, so now based on tumor size, jẹjẹrẹ máa ń mọ̀yàn lórí o. mi mọ̀ bọ́yẹ mọ̀ oríṣiríṣi ọ̀nà ni jẹjẹrẹ ti ń ṣiṣẹ́ o. kì í ṣe cancer of the lungs nìkan náà ń pè ní cancer, oríṣiríṣi ni. ìkankanú ẹ̀ ní kọ́ lọ́ọ́ má jẹ́ kó ṣe wá. Alright, the label of stage 4 describes cancer that has travelled beyond the organ in which it originated to grow in other. ẹ ti rí ntí mo sẹ̀rẹ̀ sọ tán nù. so ìyẹn túmọ̀ sí wípé irú jẹjẹrẹ yẹn o n tàbí sọ pé liver ní ń jẹ, ó ti kúrò nínú liver, ó ti lọ sínú organ míì, that is another part of the body, ó tún ti lọ ń jẹ ń bẹ̀. tí yàn pé yóò damage organ kan, yóò tún lọ damage another organ. ìyẹn náà jẹ́ náà fi ń pè ní stage 4. ṣé kò bá yàn lẹ́rù? wọ́n bá yàn lẹ́rù, ń já yàn láyà. kò wetí gbọ́, kò múnú èèyàn dùn. Taiwo Hassan Ogogo kì í mutí, kì í mu sìgá, kì í mu gbó. Quote me anywhere. He no dey drink, he no dey smoke. Like myself, I don't drink, I don't smoke. ṣé rí kì í ṣe pé bóyá mo fi lẹ̀ mú rí, mú sìgá rí, mú gbó rí, mutí rí, ǹjọ́ wọn ti bí mi. test ẹ̀ rí. lẹ́yìn ìgbà tá a wà kékeré tá a mu igi ẹni, àwa mu igi ẹni rí o. igi ẹni tí máa ń dùn lẹ́nu ìgbà tá a wà kékeré, àní mọ̀ pé ẹni ìtọ̀ la mu. Ọlọ́run ṣàánú wa. èmi ìsẹ̀yìn tẹ́ máa package. àwọn sọ̀n tó bá ṣẹlẹ̀ sí wa, àsọ̀n tá a bá là kọjá, àní package ara wa. àwa mu igi ẹni, ayọ̀ igi ẹni. tẹ̀tí ìta mọ̀ fún igi ẹni mu gan, lékeré ò sí rí. àní mọ̀ pé ní òǹtọ̀ là ń mu. kọ́lọ́run ṣàánú wa jàre. All right, now cancer growing, originated to grow in other distant parts of the body. Cancers growing in these other parts of the body are known as metastasis (plural),
and why stage 4 cancer is commonly referred to as metastatic cancer. In this way, stage 4 disease describes the behavior of a person's cancer rather than a specific kind of cancer itself. Now, we need the bones, egun, liver. Liver na? Liver ledo abi, lungs, edoforo abi, are especially common places for cancer to spread. Cancer also frequently spreads to lymph nodes, collections of immune cells scattered throughout the body. Because of this spread, stage 4 cancer requires more aggressive treatment than cancer at lower stages. Nto mu gẹ̀yẹn sunkún nìyẹn. Ọmọ gravity nǹkan tí ń ṣe bàbá ẹ̀. Wọ́n ti sọ àwọn dókítà tó nímọ̀ ti sọ fún un. Àwọn tí wọ́n reject un. Number 1, ìmọ̀ wọn lè má kún débẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ìmọ̀ wọn lè kún débẹ̀ kán má ní equipment tó láti face ẹ̀ ní ó jẹ́ kán dáhùn. Wọ́n sì mọ̀ pé èèyàn ńlá lògògó àbùrọ̀dá wọlé kí nǹkan ó ṣe é ní ó wá dàbí ọ̀rọ̀ Mohbad. Wọ́n ní nọ́ọ̀sì lógún lábẹ́rẹ́ o, ní goosebump dìde o, ní ọmọ tí ń ṣe mọ́ o, ló wà unconscious o, ló bá kú o. So doctor mi ò fẹ́ rẹ́wọ̀n he látàrí treatment. Kì í ṣe pé bóyá wọn mọ̀ pé ó gògó ni, kì í ṣe pé bóyá àánú wọn ò ṣe, kì í ṣe pé bóyá wọn ò fẹ́ try. Ṣùgbọ́n ẹni tó gúnyán jẹ tó kú ńlọ dẹ́rù bẹ́ẹ̀ tó ṣe súná. All right. And okay, how to treat stage 4 cancer? Bó bá ti wá dé stage 4, mbó la ṣe treat ẹ̀. Ńlọ jẹ́ pé yóò ṣàǹfààní fún yín, yóò ṣàǹfààní fẹ́mi náà. Ta ló mọ̀ bóyá torí ara mi mo ṣe ń ṣe léyìí tí mò ń ṣe. Ta mọ̀ bóyá torí ẹnìkan tí ń wò mí ni. Nobody knows. Òye yé mi pé ẹ̀kọ́ pọ̀ nínú tí ń ṣẹlẹ̀ ilé ayé. Ní tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan láfi kẹ́kọ̀ọ́, ọlọ́gbọ́n ní fọ̀rọ̀ ẹlòmíì kọ́gbọ́n. Aṣiwèrè ọ̀rọ̀ ara rẹ̀ náà ni ó tún fi kọ́gbọ́n. Kò tún ní fi kọ́gbọ́n gan. God bless you sir, God bless you ma. So, how to treat stage 4 cancer? 1. Understand what stage 4 means. Kó tó tọ́jú àìsàn, kó tó tọ́jú nǹkan kan, kọ́kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ náà. 1. Stage 4 cancer has spread, metastasized to other parts of the body. Cancer yìí ò sí lójú kan mọ́. Ó ti rìnrìn àríkú ń bẹ̀. Ó ti bọ́ bòmí. Ó ti babi tó kọ́kọ́ ti dìde jẹ́. Ó ti wá bọ́ bòmí. Ó tún ti ń babẹ̀ jẹ́. 2. Because microscopic cancer cells may remain even after visible tumors are removed. Túmọ̀ tán sọ yìí, ó rà mí pé túmọ̀ ọnú orí ni o, no brain ni o. Kíkà ẹ̀yọ túmọ̀ gan kúrò. Okay, dídì rẹ̀ kẹ́ ẹ̀yọ túmọ̀ kúrò. Kánsà tún lè rìn mẹ́ǹbẹ́, ó sì lè wà ńbẹ̀. Ń bọ́ pé bí kan lẹ́rù pọ̀ wà. Ẹ wá fẹ́ yọ ọbẹ̀ kúrò pé ká yọ kúrò, ó ti débò mí. Because, completely eliminating the cancer can be difficult. Ṣẹ̀rí pé ó dáa kéèyàn mọ̀ ni ju pé kéèyàn tọ́jú ẹ̀ lọ. Ilé yìí ò sọ pé ká dẹ́rù bẹ́ẹ̀ tó ní. Ọ̀nà àbáyọ ni ká wá. Bá a ṣe fẹ́ relieve ẹ̀ ní ká wá. Bá a ṣe mọ́kàn ẹ̀ balẹ̀ lọ ní ká wá. Bá a ṣe múnú ẹ̀dùn ní ká wá. 2. Treatment usually focuses on controlling the cancer. Báwo la fẹ́ control ẹ̀? Báwo la fẹ́ minimize ẹ̀? Ṣé kò sóògùn tán lè lò tí ó ṣiṣẹ́ débẹ̀ tí ó dẹ̀ pa jẹjẹrẹ ọ̀ndànù láì ṣiṣẹ́ abẹ? Àwọn ìbọn ọ̀bàṣẹ́ débẹ̀ ńjọ́ kan. So, stage 4 cancer is often treatable even when it cannot be completely cured. Ó dáa kéèyàn má ṣàìsàn kí nǹkan má ṣèyàn. Náà làwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé prevention is better than cure, always better than cure. Okay, the main goals are to
one, slow or control the cancer. Ká slow ẹ̀ down. Common ní strength eré sísá débi tí ó sáré mọ́ damage bí. Ìkejì, reduce the amount of cancer in the body. Ẹ má jẹ́ ó ráàyè débò míì mọ́. Ìmíì, help the person live longer. Bó la ṣe fẹ́ help onítọ̀ láti live longer. Tẹ́tí, maintain the best possible quality of life. Nǹkan bá ti sọ báwọn, ó túmọ̀ sí pé wọ́n máa base ẹni yẹn lórí restrictions. Kí ló gbọ́dọ̀ jẹ, kí ni ò gbọ́dọ̀ jẹ, kí ló gbọ́dọ̀ mu, kí ni ò gbọ́dọ̀ mu. Iye aago báyìí ni yóò lóògùn báyìí kò dẹ̀ gbọ́dọ̀ miss ẹ̀. Number 3, treatment depends on where the cancer started. Níbo ni cancer ti bẹ̀rẹ̀? Kó tó ràn débò míì. Metastatic cancer is named according to its original site. For example, breast cancer that spread to the lungs is still treated as breast cancer, not lung cancer. Ibi tó ti bẹ̀rẹ̀ ń láti treat ẹ̀, irrespective ibi tó wù kó dé padà. Because orísun nìdí omi, gbòǹgbò lókun ẹ̀mí igi. Ibi tó ti dìde gangan lórísun ẹ̀. Bóyá tá a bá ti pàbí tó ti dìde òun, bóyá kò ní lè lágbára ń bò mí mọ́. Ìgbé tẹ́ bá ti gé gbòǹgbò igi yóò kú ni. Alright, okay. The original cancer type determines which treatments are most appropriate. Number 4, systemic treatments are important. Ìwọ wa náà ń pè ní systemic treatment because cancer may be present throughout the body. Treatments that travel through the bloodstream are often used. Èmi náà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Ṣé kò ságbẹ́rẹ́ tán lè fún yàn ni? Ṣé kò sómi tán lè pass sí yàn lára tí ó dẹ̀ flush ẹ̀ kú ó? Téèyàn tọ́ mọ́tò dànù. Ṣé ò sí ni? Ẹ bá wa wà. Doctor clarifies palliative care after Ogogo's daughters claim hospitals refused treatment. Ogogo's daughter debunks death rumor. Àwọn olórí burúkú kan pariwo pé bàbá àwọn kú láì sí Ogogo. These can include chemotherapy, immunotherapy, targeted precision medicines. Mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Wọ́n gbé sórí oògùn. Aago báyìí ni ó lò eléyìí kò gbọ́dọ̀ miss ẹ̀. Wọ́n bá gbé sí wá sọ jẹ́ pé aago 12 ló gbọ́dọ̀ lò kò gbọ́dọ̀ lé ìṣẹ́jú kan. Sórí pé ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà. Má take àlàáfíà for granted, my brothers and sisters. Má take àlàáfíà for granted o. Má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàyè ọ̀tọ̀. Jẹ́ kó Ọlọ́run kó appreciate ẹ̀. Other systemic treatments depending on the cancer type. All right, number 5, treatment intensity depends on the person's condition. Kí ni condition tó? Doctors may initially use stronger treatments when appropriate to achieve better disease control. Older, frail, or already very sick patients may not tolerate aggressive treatment safely because gbogbo tí wọ́n ń pè ní cancer nǹkan yìí, kidney problem, do you know ó ní èjì o tó ti wà treatable. Any kidney problem tó bá ti lé ní 60 oríborí yẹn ni o, wọn ní sábà survive ẹ̀. Ọlọ́run dáríjì mi o, kọ́lọ́ má jà ni. Wọn kì í sábà survive ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àìsàn báyìí. Age matter. All right. Older, frail, ẹni tí ọ̀jọ̀jọ̀ náà ń pè bẹ́ẹ̀, and or already very sick patients may not tolerate aggressive treatment safety. Tó bá ti jẹ́ ní tí ń ṣàìsàn lemọ́lemọ́, ẹ lè sáré da oògùn bò. In those situations, doctors may choose gentler treatments with fewer side effects, including medicines that can be taken as pills at home. Mo wí lẹ́ẹ̀kan,
Number 6, doctors must balance benefits and side effects. Lára yẹn, more aggressive treatment can sometimes control the cancer better, but can also cause significant toxicity. Therefore, the treatment plan aims to find the best balance between how effective the treatment is, how severe the side effects are, the person's overall health, and quality of life. Nbi tọ́lọ̀ ti máa kẹ́ ògógó ń tiẹ̀, òun ni pé kò mutí tí ó ti dá méjì omi ara àtẹ̀jẹ̀ ara ẹ̀ tẹ́lẹ̀, kò mu sìgá, kò mu gbó tí ó ti fín ẹ̀dọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wà ẹ́ẹ̀dì yàtọ̀ sí àìsàn ilé tó dé lọ́sàn gangan. So, the person overall and quality of life. Number 7, treatment usually involves a team. That is, oríṣiríṣi ọ̀nà náà máa gba treat ẹ̀. Kò dàbí pé tablet méjì ló lò láàárọ̀, tablet méjì ló lò lọ́sàn, tablet méjì ló lò lálẹ́. No, kì í ṣoògùn nìkan. Oríṣiríṣi ọ̀nà náà máa gbàgbà treat ẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn, àwọn specialist ló máa work on only him. So, treatment. Okay. Now, okay. Stage 4 cancer is commonly managed by several specialists. Bá má tẹ̀wọ́ mi. Mo yè ká tẹ́lẹ̀. Mo fọlọ́n ta Johnson búra. Ṣùgbọ́n òye. All right. So, stage 4 cancer is commonly managed by several specialists, such as medical oncologists, radiation oncologists, surgical oncologists. Other important members can include nurses, social workers, counselors, nurse navigators, and symptom management specialists. Because oye tó yé mi ni pé ńgbà tá ìsàn ti dé stage yẹn, kì í ṣe ẹnìkan péré, kì í ṣe ṣọ́ọ̀ṣì kan lẹ́ẹ̀fì tọ́jú ẹ̀ mọ́. Yorùbá ní ká gba níyìn ká gba lọ́ọ̀ ní bàtà fi dún. Bàtà gba tẹ bá ń ṣe lé tẹ́ ń ṣe lé tẹ́ ń ṣe lé tẹ́ ń ṣe lé kòkòrò náà wò wípé sólórí burúkú làwọn eléyìí ni. Iwájú tó yẹ kí n gbà lọ wọ́n ti ń bọ̀ ńbẹ̀, ẹ̀yìn tó yẹ kí n padà sí wọ́n tún ti débẹ̀, ọ̀tún tó yẹ kí n yà sí àwọn olórí burúkú kan tí ń gba owó òsì tó tún yẹ kí olúwa rẹ̀ tó ń dorí kọ náà làwọn èèyàn kan tún wà yìí. Pátápátá ẹ̀yọ́ bọ̀ sáàrin ibi tí wọ́n ti rí iṣẹ́ abẹ sí, tí wọ́n ti gbáwèrè yọ jáde. So, number 8, not all stage 4 cancers have the same outlook. Some cancers spread extensively, while others spread to only a small number of locations. That is, olórí burúkú làwọn kan nú àwọn cancer stage 4 yẹn. Ẹ mọ̀, náà máa sọ pé ẹran tó ká bá fẹnu sọ. Get it? That is, kí ewúrẹ́ ọkàn ẹ máa get it nísìnyí kẹ́ ẹ gbé apẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan kalẹ̀. Tàbí kẹ́ ẹsẹ̀ pẹ́ ẹ̀kọ́ kẹ́ wá tẹ̀ sórí ẹni. Ìwúrẹ́ wa wọlé kàkà kọ́ yẹ kó gbé ẹyọ kan kọ́ lọ. Yóò fẹnu bu eléyìí jẹ, yóò fẹnu bu eléyìí jẹ, yóò fẹnu bu eléyìí jẹ, yóò fẹnu bu eléyìí jẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lílé ìtàn sọ wípé ó ń spread extensively yẹn bó ń ṣe ṣiṣẹ́ nìyẹn. Ìkejì òun náà ni pé òun ò ní rìn jìnnà tiẹ̀. Ẹ gbọ́, wọ́n ní some cancers spread extensively while others spread to only a small number of locations. Òun ò ní rìn jìnnà púpọ̀, kò ní ba ibi tọ́pọ̀ jẹ́. So wọ́n máa mọ stage tí yẹn wà. All right. When cancer has spread to only a few sites, often 1 or 2 organs, it may be called oligometastatic cancer. Number 9, oligometastatic cancer may sometimes be treated more aggressively. In selected patients, doctors may use surgery or radiation to target and remove or destroy the largest or most dangerous cancer deposits. Tó bá ti jẹ́ lè tó tí ò rìn jìnnà, tí ò bá bi tọ́pọ̀ jẹ́, ó lè jẹ́ mọ́ṣẹ́ abẹ.
wọ́n yọ kó láwọn ibi tó dé tàbí kí wọ́n lo nǹkan tí yóò bàjẹ́ síbẹ̀ nǹkan pè ní parasite nǹkan kan sáà lè pa gbogbo kòkòrò pátápátá yàtọ̀ sáré gbọ́nrán kú àbáwọn kòkòrò kan tí wọ́n pa ipa tí ò ní kú o nǹkan kan sáà lè pa. So this can potentially prolong survival. Ìyẹn lè jẹ́ kí ẹ̀mí ó gùn níwọ̀nba. Number 10, the key takeaway. Stage 4 does not automatically mean there are no treatment options. Eléyìí ńlá wá láti wá fi console brother wa Alhaji Taiwo Hassan Ogogo wípé kò sí ní tí ó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. God is already in control. Ọlọ́run ti gbàkóso already. Finilágàlà di ẹ bọ̀ oko ìmọ̀. Èyí ò ní tí ó fi ọ́ ṣe. Yóò kàn fi ọ́ làkàlàkà lásán. Yóò gbọ́ jìgìjìgì. Yóò yìn ọ́ nù ni. Lágbára Ọlọ́run. So Ọlọ́run ní já bára wa kẹ́dùn. But tó touch ọkàn wa somehow because àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n jókòó wọn jẹ́jẹ́ nǹkan sì tún lọ bá wọn bí tán jókòó sí. Mi ò rò pé ẹnìkan lè sọ fún mi pé òun gbáriwo ògògó ń bì kan tí ò dáa. I don't think so. Pé ẹnìkan sọ pé òun bá ń bi ìjàngbọ̀n kò sí ń bi fracasi kì í bá èèyàn fàjàngbọ̀n. Ilé ayé ẹ̀ ló bójútó, ilé ayé àwọn ọmọ ẹ̀ ló bójútó, ó dẹ̀ rèé sí wọn. Àsìkò oúnjẹ ní ń bọ̀ yìí. Yes. Iṣu ọmọ tó ti gbìn. Àsìkò oúnjẹ rẹ̀ ní ń bọ̀ yìí. Ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ rẹ̀ Ògògó. Agbára Ọlọ́run.